lùkìrà tí a ṣe. Ẹ̀rọ ìsàkéta tún kàkà kan. Ẹ̀rọ ìsàkéta tún kéré. Ọ̀wẹ́ ìyá bá wá síwé náà. Ọ̀wẹ́ ìyá bá wá síwé náà. Nudogi ọ̀dọ́lùgé ugolè èkó. Ètò ọ̀dọ̀ ìyá ọ̀dọ̀. Èdè tí wúrí àgbòrò wọn. Tẹ̀wé náà ṣe ìyá bá ìlò. Ètò ọmọ náà sọ̀rọ̀ àbẹ̀. Ẹ̀rọ ìsàmàbí orókù. Ètò ìyá rẹ̀. Nudogi ọ̀dọ̀ lùkì ọ̀gá tí a ṣe. Ẹ̀rọ ìsàwọ̀. Nudogi ọ̀dọ̀ lùkì ọ̀gá tí a ṣe. Ìdáhùn bàbá Ambassador Jolly Ọmọrẹ̀gbẹ́ MD Ambassador Lodge Wàtọ́pẹ́ Iranimosi Wàtọ́ Chairman of Oil and Gas Iranoge. Sẹ́mi náà lè má yẹra sẹ́wọ̀ bákan.
kò ọ̀gbẹ́ ní ìgbẹ́dọ̀. Tọ́mọ̀ àbáṣádọ̀ ní olóra rẹ̀ ṣé máa ní ọyẹ́ àgbàs Isahen-Umamwangbon ọ̀gbẹ́ ní ìgbẹ́dọ̀. Wẹ̀dọ́dọ̀ wẹ̀dọ́dọ̀ wẹ̀dọ́dọ̀. Kọ̀mọ́ kí ló dé mú wá sẹ́yìn. Isahen-Umamwangbon má jẹ́ lẹ́sẹ̀ lèlé lágbo. Kọ̀mọ́ kí ló dé mú wá sẹ́yìn. Sẹ́yìn láyé lágbo. Àbàwọ̀ ọmọ kẹ̀yẹ̀kẹ̀ lọ́mọ o. Àbàwọ̀ ọmọ kẹ̀yẹ̀kẹ̀ lọ́mọ. Ọmọ ìgbẹ́gbẹ́ ọmọ náà yà fún bẹ̀nẹ̀dẹ̀. Ọmọ ìgbẹ́gbẹ́ Yà fún bẹ̀nẹ̀dẹ̀. ọmọ ìgbẹ́gbẹ́ Ọmọ náà yà fún bẹ̀nẹ̀dẹ̀. ọmọ ìgbẹ́gbẹ́ Ọmọ yà fún bẹ̀nẹ̀dẹ̀. ọmọ bíwọ̀ ọ̀gbẹ́ mú ká sọ o. Isahen-Umamwangbon má jẹ́ lẹ́sẹ̀ lèlé lágbo. Kọ̀mọ́ kí ló dé mú wá sẹ́yìn. Isahen-Umamwangbon má jẹ́ lẹ́sẹ̀ lè má gbọ́gbó. Kọ̀mọ́ kí ló dé mú wá sẹ́yìn. Lágbo. Sẹ́yìn náà yà wá sẹ́yìn. Lágbo. Ọmọ igi ọgbà òkú. Ama igi ọgbà òkèlè. Ama igi ọgbà òkèlè. Ẹ̀rọ ọmọ ọ̀húnṣẹ́ sọ́bọ̀. Ama igi ọgbà òkèlè. Ìgbó ìpanilẹ̀ lọ́mọ náà. Ama igi ọgbà òkèlè. Ọmọ ọ̀làyà òògùn wa o. Ama igi ọgbà òkèlè. Ìgbó ìpanilẹ̀ lọ́mọ náà. Igi ọgbà òkèlè. Ìgbó ìpanilẹ̀ lọ́mọ náà. Ama igi ọgbà òkèlè. Ọmọ ọ̀làyà òògùn wa o. Ama igi ọgbà òkèlè. Ọmọ ọ̀làyà gbogbo ọ̀dọ́gbò. Ama igi ọgbà òkèlè. Kò sàṣọmọ́ gbogbo. Ama igi ọgbà òkèlè. Ilé ayé yàgò bí lọ́wọ́. Ama igi ọgbà òkèlè. Ọmọ ọ̀làyà òògùn wa o. Ama igi ọgbà òkèlè. Ọmọ ọ̀làyà gbogbo ọ̀dọ́gbò. Ama igi ọgbà òkèlè. Àwọn ọmọ ọ̀húnṣẹ́ sọ́bọ̀ o. Ama igi ọgbà òkèlè. Ama igi ọgbà òkèlè. Ama igi ọgbà òkèlè. Ama igi ọgbà òkèlè. Thank you. Èso ọ̀fẹ́ púpọ̀, èso ọ̀fẹ́ pọ̀pọ̀, èso ọ̀fẹ́ púpọ̀, èso ọ̀fẹ́ pọ̀pọ̀, èso ọ̀fẹ́ pẹ̀lú àwọn àbí àbàbọ̀. Èso ọ̀fẹ́ púpọ̀, èso ọ̀fẹ́ pọ̀pọ̀, èso ọ̀fẹ́ púpọ̀. Èmi yára ni màá fi òwúrọ̀ pa nàmúlò ìwádìí rẹ̀ wà mú ẹ́. Òkè kan, ẹ̀yìn tó hù bọ̀ nìgbè. Àpò bàbá ṣe ká, pé ọ̀sẹ̀ ràgùn. Ẹgbẹ́ jùlọ, yọ̀wé bèbí ẹ̀ṣẹ̀ pé. Èmi bẹ̀rẹ̀ jìnnà, ẹ̀wọ̀n tó rẹ̀ má jò wá. Èso ọ̀fẹ́ dúró, èso ọ̀fẹ́ fọ́mọ, èso ọ̀fẹ́ púpọ̀. Èso ọ̀fẹ́ kọ̀ọ̀rọ̀, èso ọ̀fẹ́ bèbí nàbà bí àbà pọ̀. Èso ọ̀fẹ́ dúró, èso ọ̀fẹ́ fọ́mọ, èso ọ̀fẹ́ púpọ̀. Èso yàrá ni màá fi ọ̀rọ̀ ọ̀pá nàmúlò ìwádìí rẹ̀ wà mú ẹ́. Òkè kan, ẹni tó hù bọ̀ nìgbè. Àpò bàbá ṣe ká, pé ọ̀sẹ̀ làgùn. Ẹgbẹ́ jùlọ, yọ̀wé lórí ẹ̀ṣẹ̀ pé. Ọkọ̀ọ̀kọ̀ èrò bẹ̀rẹ̀ nínú ẹ̀wọ̀n tó rẹ̀ má jò wọ̀. Wàtá, everything well. Bòyúbòyó, àkàrà bòó. Ọ̀sánẹ́rọ̀ rẹ̀ ìmárí àpọ̀ní tó bá sí sọ̀kọ̀. Útàsí rẹ̀ lọ́pọ̀ rẹ̀ ìmárí àpọ̀ní tó bá sí ṣe báyé. Ìyẹn bá bá wó àmúrí ó bá rí rọ̀. Únà tó bá yà fèsì so, àmúrí ó bá rí rọ̀. Ọ̀sánẹ́rọ̀ rẹ̀ ìmárí àpọ̀ní tó bá sí sọ̀kọ̀. Útàsí rẹ̀ lọ́pọ̀ rẹ̀ ìmárí àpọ̀ní tó bá sí ṣe báyé. Ìyẹn bá bá wó àmúrí ó bá rí rọ̀. Anáke wáyà fèsì so, àmúrí ó bá rí rọ̀. Ìkìrè ìgbọ́gbẹ́ pẹ̀lú láyà má kọ̀ rẹ̀. Ìkìrè ìfẹ́kìrì mú tẹ̀lẹ̀ dáná bá mi o. Àgàrù lọ sábẹ́ o, àrí ti kẹrì pàtẹ. Ìbí ètò wẹ́lẹ̀ lọ́wọ́ lọ wà lẹ́kì àtọ̀ ayẹ̀ máa kọ̀ wà bẹ́. Òkè náà ẹni tó hù bọ́ nìgbè. Àpò àgbàgbà ṣe ká, èèyàn sẹ́là fún.
I'm out again to talk to the general public about our program showcasing your talent concerning the upcoming artists we have in Edo State. And I respect to Jolly Agbon, a man who called me and said, no, where you are using is not that okay, come and be using
center and gave us his hotel house. Who am I talking about? The MD Ambassador Lodge. Baba, much respect to you. I'm here to tell the general public that we have changed our location to a new place. And you that is watching this program right now, it's Black TV. It's all about entertainment. And it's Black TV. It's all about events. We are into events. Whatever events you want to do, call on us. We give you the best production. Your marriage, whatever, any event at all. We are there to make the event more unique and more entertaining for people. We make your event go viral. We make the world to see your event. We make the people home and abroad to see your event on internet. And this program we are talking about, showcasing your talent. It's about me and you. I'm speaking English because of our people who cannot hear our local dialect. It's about me and you. What am I trying to say? You have somebody in your family who can sing, and you have someone in your family who is talented to go into singing. Fine, you can call on us. Call on us, give us the person number, we call the person. We start to project the person. We project the talent to bring out the best out of him. It's Black Entertainment TV. It's all about promoting the young ones. We have a lot of talent. We have a lot of people. We have a lot of musicians in the dog sticks. Ishan, Esako, name it. But we have to start from somewhere. That's why we are starting from Benin, the ancient city. Now, from here we go to Ishan, we go to Aoshi. We feature a lot of talent. My brother, what you can do, call on us. Whatever you can do, whatever support you can give to us to make this entertainment go viral. You see, they got artists today, they are living big because they have sponsors. You see their picture on big banner, maybe a Goldberg banner, Star banner. They have sponsors. Those are sponsors that sponsor them. But we don't have. But we have you people in that spirit who we can rely on through the help of God, that we can take our entertainment to the next level. Now we have changed our location. And as you listen and as you watch our program, God bless you. Thank you.